Ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo ilé ńkọ́. Gist tẹ̀ni tí a gbọ́, wọ́n ní àǹtí wa fashion, wọ́n ní wọ́n kì í fún àwọn àǹtí wa R àti àǹtí wa M wípé kí wọ́n má fi ọwọ́ kan mọ́ wọn o. Wípé ìgbà tí wọ́n ń ṣe ìgbọ́mọwọnú palace, wọ́n ní ọmọ tó gbé dání, wọ́n ní ọmọ yẹn ó fẹ́ jábọ́ lọ́wọ́ ẹ̀. Ẹ mọ̀ bí àwọn ọmọ ṣe ń ṣe tán máa ń fẹ́ ṣeré lọ́wọ́ òbí tó jẹ́ pé wọn ò ní feel uncomfortable tí ẹ bá gbé wọn, tára wọn ò ní balẹ̀ tán máa fẹ́. Wọ́n ló dẹ̀ tún mú fan dání. Wọ́n nígbà tí ọmọ yẹn wá fò lọ́wọ́ ẹ̀, wọ́n ní àwọn méjèèjì fẹ́ lọ bá láti gba ọmọ yẹn lọ́wọ́ ẹ̀. Wọ́n ní bó ṣe slam wọn nìyẹn tó walk away kúrò níwájú wọn pẹ̀lú attitude. Ipe the way bó ṣe behave pé kò dáa, ipe àwọn kámẹ́rà gbogbo ẹ̀dẹ̀ ló gbé ìwà tó wù yẹn. Wọ́n ní wọ́n ní àwọn àǹtí wa R àti àǹtí wa M wọ́n lọ fẹjọ́ ẹ̀sùn kábíyèsí. Ipe báwo ló ṣe máa dójú ti àwọn níwájú gbogbo àwọn èèyàn báyẹn. Ipe báwo ló ṣe máa dójú ti àwọn níwájú àwọn tó jókòó. Wọ́n ní ó sọ fún wọn pé kán má súnmọ́ àwọn ọmọ òun. Ipe òun wá sínú palace nítorí láti gbé ọmọ wọnú palace ni. Ipe ṣùgbọ́n òun ò fẹ́ kí àwọn méjèèjì yìí kí wọ́n fi ọwọ́ kan wọn rárá. Ipe nítorí pé òun ò fi àwọn ọmọ òun ò fi bá èèyàn kọ́kọ́ ṣeré. Ipe kí wọ́n mọ ibi tán máa wà, kán dẹ̀ mọ̀ wọn ara wọn. Nǹkan tá a gbọ́ nìyẹn tán ní àǹtí wa fashion sọ fún àǹtí wa R àti M allegedly bá ṣe gbọ́ ni. Wọ́n ní ìgbà tí àwọn méjèèjì dẹ̀ lọ sọ fún bàbá wèrè ńlá, wọ́n ní bàbá wèrè ńlá bá wí pé báwo ló ṣe máa ṣe báyẹn níwájú kámẹ́rà. Wọ́n ní ìdíwé bó ṣe gbélé wọn. Wọ́n ní in fact wọ́n ní àwọn méjèèjì wọ́n ní wọ́n rọra pa gúọ́gúọ́, wọ́n rọra lọ jókòó padà ní. Wọ́n ní wọ́n dẹ̀ fẹ́ ṣe ájò ẹ̀ ní pé kí ọmọ má jábọ́ lọ́wọ́ ẹ̀. Ẹ̀yin èèyàn lè nǹkan tá a gbọ́ nìyẹn. Wọ́n ní bàbá wèrè ńlá ní kán stop gbogbo ìwà tó ń wù. Ipe gbogbo kan máa sọ pé àwọn ń ṣe báyìí, àwọn ń ṣe báyìí síra wọn. Ipe kan stop ẹ̀. Ipe ẹjọ́ ó ti sú àwọn ò dẹ̀ ráyè ẹjọ́ mọ́. Ipe ṣùgbọ́n kó máa gbé léèyàn níbi tó ti ń ṣe ayẹyẹ, níbi tó ti ń ṣe ìnáwó. Ipe wá ti ẹ̀ jẹ́ kẹ́ ẹ parí ìnáwó, kì í ṣe ojú àwọn èèyàn ló ti máa ṣe irú nǹkan báyẹn. Ipe nǹkan táwọn máa ń sọ fún wọn nìyẹn. Ipe but wọn kì í fẹ́ gbọ́. Wọ́n ní bàbá wèrè ńlá sọ fún un ipe gbogbo ìwà tó máa ń wù yẹn, ipe kéèyàn kan má fọwọ́ kan mọ́ òun, kéèyàn kan má fọwọ́ kan mọ́. Ipe gbà tó mọ̀ pé kò fẹ́ kán fọwọ́ kan mọ́ ẹ̀, kí ló dé tó invite wọn? Kí ló dé tí ò sì sọ fún ẹ pé ayẹyẹ táwọn fẹ́ ṣe yìí ẹ má wá bẹ́ẹ̀ o? Ipe ṣé ojú kámẹ́rà ló yẹ kó ti máa gbé lé wọn tí ó bá tiẹ̀ jẹ́ pé nǹkan kan wà láàrin òun àtàwọn àǹtí wa R àti M yìí. Ipe ìwà tó wù yẹn kò dáa rárá. Ipe kò dẹ̀ pọ́nlé. Ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín, adúpẹ́ àtọpẹ́dá. Mashola Gist TV ń kí yín, Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà, lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ̀ ń like, tẹ̀ ń share. Àdúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn
lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yẹn kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn tí wọ́n ní bàbá wẹ̀rin ńlá tí wọ́n sọ fún àǹtí wa fashion ipe ìwà tó wù yẹn kó má tó wù mọ́, ipe nítorí pé àwọn àlejò jókòó, àwọn lọ́balọ́ba jókòó, gbogbo àwọn ìjòyè ló wà ń bẹ̀, àwọn aráàta wà ń bẹ̀, pé báwo ló ṣe máa ní kó máa slamp àwọn èèyàn níwájú gbogbo àwọn ẹni tó máa sọ fún wọn pé kó má fọwọ́ kan mọ́ wọn o, òun ò fọmọ báyàn ṣeré o, pé ìwà yẹn ò dáa rárá, pé àwọn ò dẹ̀ ní tolerate irú ìwà báyìí. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn tán ní bàbá wẹ̀rin ńlá tí wọ́n sọ fún àǹtí wa fashion allegedly. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde. Ọlọ́run Elédùmarè ọba aláàánú á bá mi wà pẹ̀lú gbogbo yín o. Gbogbo ẹ̀yin new subscribers ẹ káàbọ̀, ẹ̀yin old subscribers ẹ ṣé, gbogbo yín pátápátá la kí la dúpẹ́ lọ́wọ́ ẹ̀. A dúpẹ́ àtún ọpẹ́ dá nítorí pé gbogbo bẹ́ẹ̀ ṣe ń dúró tì wá lórí channel yìí, àgbàgbé ẹnì kọ̀ọ̀kan, àdẹ̀fi ojú pa ẹnikẹ́ni rẹ́. Ọlọ́run Elédùmarè á bá mi wà pẹ̀lú ilé àti ọ̀nà yín o. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Ó ṣe pàtàkì fún channel wa. Ẹ ṣeun. Please share this video, like, subscribe and comment. God Almighty will bless you all. Mashola Gist TV. Love you all.